barika sí kọ́ máa yọ o. falamma jaa Ismaila. ọ̀pẹ́ kojú náà ọkọ dé. wajadari wabi. alẹ́ Ismaila tún wọlé ó gbóòórùn bàbẹ́ gbogbo obìnrin tó fẹ́ jẹun ọmọ ìwà ní kó ní tó níwà àbíbá gbogbo obìnrin tó fẹ́ ṣèyẹ ọmọ ẹ̀ pẹ́ tí ọ̀fẹ́ kẹlẹ́mí ọmọ báwọn tọ́jú ọmọ àwọn ìtẹríba. ìwá sílùú wo tá a wá ọ̀nà wa pọ̀ àmọ́ ìlú wo a gbọ́dọ̀ má wà. bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ bẹ́yẹn láyé lónìí bàbá káwọn àáfàá jọ pé ẹjẹ́ máa fà wọn àáfàá wé ànábì olùkọ́ àgbà ń bẹ nínú ẹni tá a fi wé ànábì Muhammad sallallahu alayhi wa sallam olùkọ́ àgbà bàbá dáadáa bàbá tánìyàn wọn dáa púpọ̀ wọn fọlá olùkọ́ àgbà bẹ ọlọ́run gbogbo ojúlé tó kù ní ìwò tí ò tí ì sọmọ kéwú mbẹ ọlọ́run jọmọ kéwú wà mbẹ. amiina. ọ kọsọmọ wo bí ajókòó yìí. amiina. mo wá tara bẹ̀ ń yàdọ̀ bàbá wa ya Allah. ya Allah. àfa wa dáadáa bí n bá ní ọ̀rẹ́ mi dáadáa bí ìgbà tí mo mọ ara mi ni àfa wa dáadáa ni àfa wa ya Allah. ẹ̀rí àti ìdé ìwò wọn ti kó àwọn ọ̀rẹ́ mi dáadáa àwọn adájọ́ tó máa kéwú wọ́n ti kó wọn sí junction pé bàbá bá ti dé ilé wa tààrà ni wọ́n máa bọ̀. bàbá wa ya Allah ọlọ́run ní jẹ́ nájà àbànújẹ́. amiina. ẹ ní nájà padà sí ibú. àmín. ọlá Qur'anul azim. Allahumma amiina. gbogbo àwọn àlùfáà tí wọ́n ti wá sọ̀rọ̀ níbi máa wà yìí kálukú sá ń kí àwọn àfa náà ni ẹ má bínú èmi náà kẹ́yìn àfa ọbẹ̀ látọ̀rọ̀ bàbá wa ya Allah ẹ kárí gbogbo àfa àti bẹ́ẹ̀ bí a wà yìí ẹ wá ẹ kárí gbogbo àfa àti bẹ́ẹ̀ lójúlé kọ̀ọ̀kan ní wò ó dákun ọlọ́run ọjà àbànújẹ́ ọlọ́run ò ní dáa fún yín. amiina. èyí ò dúró bẹ́ẹ̀. ẹ dákun àwọn àyà wa táwọn ha iye yìí sára wa náà ni wọn. ẹ dákun ẹ̀yin elétò yẹn lọ báwọn àyà ti ń ha iye yìí ẹni wọn dákun torí ọlọ́run wọn dákun. ẹ má àní pẹ́ ẹ má bínú àní pẹ́ tá a fi lọ nísìnyí ẹ má bínú ẹ dúró ná. ọkọ àtìyàwó ẹ máa bọ̀ níyì. ẹ bá ń wá sí àtúnwé ìjókòó wájú tèmi báyìí àwọn ni mo fẹ́ bá sọ̀rọ̀ ibi wọn wà ní mẹ́lì 18 ni. mẹ́lì 18 wọn wà wọn ò ní gbọ́n tá à ń bá ń wí ẹlòmíràn máa lọ bá wọn pé ẹ dákun bó wọ́n gbẹ́ran sí bó wọ́n gbé kóòkì tó sẹ́kù sí. àwọn bí wọ́n bá ń bẹ wájú mi nìyí pọ̀sẹ̀ tó wá bẹ̀rẹ̀ síbí lọ́wọ́ wọn nìyí. ọ̀rọ̀ ò ṣe é sọ dànù rárá. ẹ máa gbé bọ̀ ẹ máa gbé bọ̀ báwa bá lọ tán ẹ dà padà àmọ́ báwọn ẹ máa gbé bọ̀. ń bọ̀ lọ̀rọ̀ ti bàjẹ́ jù láyé òun ni kéèyàn máa sọ kó ti pẹ́ ní tàn torí ẹ̀ sọ ò tiẹ̀ mọ̀ pé ń sọ òun bá nǹkan mi lọ ni. àfa gbogbo àmírù gbogbo àwa tààwùn mo kí wọn púpọ̀ àfa dáadáa. famali. èyí ò lárí mẹ́rẹ̀. Allahumma salli ala sayyidina Muhammad sallallahu alayhi wa sallam. wa ala ahlihi wa ashabihi wa sallim. ọlọ́mọba kí ànábì bá wa kí ànábì. famali. faya rabbi. faya rabbi hana. falmu'anu mu'ayyin. kéèyàn máa lórogún. wà má limuri ìlàmùtò ìníhù kíbà. wọ́n lẹ́ ẹ̀yin là kọ́ bí ẹ̀yin lẹ ṣáájú barista. Allahu akbar wọ́n pè wọ́n kọ̀ọ̀kan nísìn. wọ́n gbọ́ Alaska. Allahu akbar. ẹ̀ sọ̀gẹ̀ fà ẹ̀ bọ̀ wọ ọlọ́run ni. fàyà
رب عونا فالمعان مؤيد وما لأمره إن لم تعنه كفاء متوئن كفاء. bàbá wa ya Allah àti wákàbá ìta wádọ̀ yín àtijọ́ náà Ọlọ́run ni wọ́n máa dá dòní ni yín sì ń da bẹ́yìn náà dòní àtọ́dá àníyàn ní kọ́kọ́ àti ìyàwó kọ́kọ́ lọ túnṣe láàrin ara wọn. Allah. ẹ lọ láníyàn tó dáa síra yín. faya rabbi auna. Rabbi auna. àfa pẹ̀lú ọmọ kéwú àníyàn rẹ̀ ní kó lọ túnṣe sáàfà bàbá ti láníyàn dáadáa sáàfà rẹ̀ yọ̀ọ̀ra yé lò. àmọ́ bá níyàn rẹ̀ ọba da ibi títí ń fún náà ni ó ti máa bà ọmọ ìyàwó lọ́ọ́ níyàn rẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀. faya rabbi auna. فالمعان مؤيد وما لامرئ إن لم تعنه كفاء وما لامرئ إن لم تعنه كفاء. èéṣe tọ́lọ́run fi kó gbogbo ìwó tọ́lọ́run fi kó sí under umbrella bàbá wa olùkọ́ àgbà àníyàn olùkọ́ àgbà lọ́lọ́run ni ó dáa báníyàn bàbá wọn ọba dáa ni ìwọ ò ní rí bó ti rí nípa ìsìláàmù bẹ́ẹ̀ ti mẹ́nu ẹ̀ ẹ kò lè má dùn tó báyìí àmọ́ ní olùkọ́ àgbà dáa sọ́lọ́run ọba rẹ̀ tó dá bàbá wọn lọ́lọ́run fi wá kó gbẹ̀ ní fi wọ́n rọrùn báyìí ọkọ àtìyàwó àníyàn làkọ́kọ́ tẹ́kọ̀ tún sí láàrin ara yìí. fàyà rabbi auna. èéṣe tólùkọ́ àgbà ń nawọ́ sọ́tún ní wò tọ́wọ́ náà ń gba nínà èéṣe tólùkọ́ àgbà ń nawọ́ sọ́sì ní wò tọ́wọ́ náà ń gba nínà kí ló dé tólùkọ́ àgbà ń darí iwájú tí ń darí ẹ̀yìn nílùú wo tí sì ń ṣe darí lójú kàwọn náà bọ́n ti dàgbà tó ń bá olùkọ́ àgbà ti wọ 105 ọmọ ọdún 5 ó lé lọ́gọ́rùn-ún wọ́n sì tún bẹ ní yanranyanra báwọn èéṣe àníyàn bàbá òun dáa ni ọkọ àtìyàwó ẹja níyàn yẹn ọ̀dà. fàyà rabbi auna. aránṣẹ́ rẹ̀ arẹ́ ti ọlọ́run. فالمعان مؤيد وما لامرئ إن لم تعنه كفاء. èéṣe táyé bàbá òun fi dáa tó bá òun títọ́ ọmọ tó fi ń dáa lójú bàbá wa olùkọ́ àgbà àfa dáadáa àníyàn bàbá ńlọ dáa lọ́dọ̀ ọlọ́run ọkọ àtìyàwó tó bá fẹ́ gbádùn sẹ̀mí ayé àníyàn yín là kọ́kọ́ tẹ́kọ̀ọ́ tó ṣe àníyàn ọkọ gbọ́dọ̀ dáa àníyàn ìyàwó gbọ́dọ̀ dáa àfíìsì àti àbíbá àníyàn yín ni ẹ tó ṣe. إليك توسلنا بك الله أولا. àbílẹ̀ mọ́mú mọ́sálásí bá níyàn rẹ̀ ọba dáa àwọn tí ń kírun lẹ́yìn rẹ̀ kálukú ọmọ sí pèlè ra wọn ni pé sẹ̀mí aláwọ̀ lè mọ́ ní àmì ń dà ọlọ́run ìmáàmù wa lọ́sàájú wa ìbọn gbádùn bí ọ̀gbádùn kò yé a òun náà káwọn tó ń kírun lẹ́yìn mi ni wọ́n lálàáfíà wọn lálàáfíà kò yé mi èé ṣe àníyàn wọn ń dẹ́rù bara wọn àníyàn ni ẹ tún ṣe báníyàn bá ti da eléré ẹgbẹ́ ọ̀gbádùn àwọn ọmọ ẹgbẹ́ ọ̀gbádùn báníyàn bá ti da mọ́gàjì nu ilé ọ̀gbádùn àwọn ọmọ inú ilé tí ń jẹ́ mọ́gàjì fún ọ̀gbádùn ọkọ àtìyàwó ẹja níyàn yẹn ọ̀dà. إليك توسلنا بك الله أولا. وأول ما يبدأ بالعبد مولاه ما يبدأ به العبد مولاه. ọkọ àtìyàwó Abdulhafiz àti Habiba bàbá mọ́tò yìí dàkún jẹ́ rí wọn. ọ̀dọ̀ wọn yìí ẹ ṣera yín lọ́kàn Abdulhafiz àti Habiba ní wòótá wáyé. àfa àgbà tí gbogbo àtẹ̀lé bá tán bá a ṣe ráyìdù wọn láwọn ilé kan bẹ́ẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ yẹn bá bú wọn olúwa ẹ̀ṣẹ̀ àgbákò. ńgbọ̀ kọ́kọ́ dákọ̀ lé àmì èmi fún ara mi tèmi sọ máa wò èyí tí ń wò pé ilé àmì tó kọ́kọ́ dákọ̀ ẹlẹ́ẹ̀kejì ilé olùkọ́ àgbà ni ó jẹ́ wàláhì òun náà bá sì ní àbí kéèyàn ó bú wọn ilé olùkọ́ àgbà mo ní ó họ́ rẹ̀ rú tẹ̀ gbà kí lè àbádébẹ̀ òun tẹ́ bú wọn ní olùkọ́ àgbà kí lè yẹn àbádébẹ̀ ó bú wọn lé ànábì ọlọ́run bọ́ọ̀bá ní wàlíyí ọlọ́run ní olùkọ́ àgbà wàlíyí ọlọ́run ní bọ́ọ̀bá lẹ́yìn orí ọlọ́run olùkọ́ àgbà sí ọlọ́run ṣáájú tiẹ̀ èèyàn rí ọlọ́run ẹ̀ẹ́dọ́mọ 100 ọdún lé 5 abala ètí ìdébì kankan láti ń lo gíláàsì yìí ìbẹ̀rù ọlọ́run dà. fàyà rabbi auna. ààrẹ tí láàrin ọkọ àti àwọn ọlọ́run. فالمعان مؤيد وما
لامرئ إن لم تعنه كفاه. bá fẹ́ ká bí àwọn ọmọ àgbà bíi ti bàbá olùkọ́ àgbà ti gbà ní wo níta àbọ̀ kọ̀ọ̀kan tọ́jú ni pé kọ́ mọ́ jẹjẹ kújẹ kálàálì ó sì máa pọ̀ lọ́wọ́ ẹ̀ kọ́ mọ́ nájà àràmù ẹ wo ayé lọ lónìí ẹ wo inú ilé kọ̀ọ̀kan nígbà wọn ò ti nájà àràmù ọjà àlàálì ọ̀fẹ́ tó nǹkan láyé mọ́ kọ́dà gbogbo ẹni tí ò tí hàn sì fẹ́ hàn láti di ọjà àràmù lẹ́lòmíì fẹ́ fi hàn owó àràmù lẹ́lòmíì fẹ́ wọn fún àpẹ́ lágbájá náà ní nǹkan lọ́wọ́ àṣé àwọn bàbá olùkọ́ àgbà táwa ń wò tán wá ń lo 105 láyé pẹ̀lú àlàáfíà ara yìí tí wọ́n sì rí sí ọlọ́run jẹ́ yìí àṣà níyàn wọn kọ́kọ́ tù sí ẹ dákun ọkọ àtìyàwó ẹ rí i pé roundabout àárín ni ẹja níyàn yẹn da síra yín àti wọnú ilé lónìí tó yẹ pé ọkọ àtìyàwó gbádùn ara wọn àníyàn wọn da síra wọn àti wọnú ilé láyé lónìí ẹ̀gbọ́n àtàbúrò àníyàn wọn da síra wọn àti wọnú ilé láyé lónìí ọ̀gá àtọmọsí àníyàn wọn da síra wọn àti wọnú ilé láyé lónìí ọ̀rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ àníyàn wọn da síra wọn nbola wa lọ ọkọ àtìyàwó tó ní abdulhafiz àti àbíbá bẹ́ẹ̀ ti da tẹ gúnrégé yìí ẹja níyàn yẹn ọ̀dà. فيا رب عونا. ìtakùrẹ̀ báníyàn yín bá da abdulhafiz àti àbíbá ẹ bímọ rẹ̀ báníyàn yín bá da ọmọ yín ó jẹyàn lójú yín báníyàn yín bá da ọmọ yín ó darí ayé lójú yín báníyàn yín bá da gbogbo nǹkan lẹ́ẹ̀ máa ṣe Allah abakala ń wí ní sinú gbẹ̀wò làkọ́ bí àwọn barista ẹ wo bí barista lu ayé dé báníyàn ya wọn ọba dáa ni ọlọ́run kọ́ mọ yẹn títí ń kọrin àwọn tata lọ àlàmú kí ni àwọn barista kọ́lẹ́gẹ̀ẹ́ tiwọn àwọn lìgálì mọ káyébà kí ni àwọn barista kọ́lẹ́gẹ̀ẹ́ tiwọn ẹ ojú wọn ti ń bá orin bọ̀ àníyàn ìyá lọ́lọ́run owó ìwọ ìyàwó lọ́jà níyàn rí ọ́dà torí àwọn tó fẹ́ produce ilẹ̀ sáyé fún abdulhafiz ìwọ abdulhafiz torí káwọn ọmọ rẹ ọmọ wa já pè ránṣẹ́ ẹnu ilé kí wọn lè gé èèyàn láyé yáníyàn rí ọ́dà ẹ lọ níwà ẹ má fi wà pamọ́ kọ̀wé wu èmi púpọ̀ èmi láìkì ìsẹ̀mí alákọ̀wé mi ìyàwó pọ̀ ẹ ráwọn alákọ̀wé ní bá ń darí bíi sẹ́bọ̀ tó bá wọlé ó lè gba káà wọlé họ́ni ó yẹ kó gba wájú wọlé ni o ìfẹ́ tọ́lọ́run ní àṣẹ àwọn wọn ń ṣe nǹkan wọn àwa burúkú wọn yẹn àrí ṣe ẹ̀yẹ bá lọ tíra ìkẹyìn orí ṣe àwa tá a ká nǹkan kan wọ̀nyí àwọn ò rí lọ́ọ̀fù ṣe. ọlọ́run fẹ́ràn fẹ́ ìfẹ́ ni ẹ lò ẹ̀yin méjèèjì ọlọ́run fẹ́ràn kí obìnrin ọkọ àti àwọ̀ fẹ́ràn ara wọn láyé. ẹ wọ àwọn bàbá wa jọ wọn náà àwọn bàbá wa tí wọ́n wọ 80 something wọ́n wọ 70 something wọ́n lo ìfẹ́ eyín fi tán lẹ́nu wọn bẹ́yìn ti kẹyọ̀ kan lẹ́nu àwọn aláàjì tó ṣe pé rígì nìkan ló kù lẹ́nu àwọn aláàjì àná wọ́n tún wá pera wọn. ṣàlámì oníke hẹ́ẹ́rà wọ́n tún fọwọ́ ara wọn lé ìkànnà tí ọ̀sá dùn mọ́. ẹ wọ́n lọ́hùn irú ìfẹ́ òní ẹ̀yin náà lò fẹ́ láàrin ara yín káwọn ọmọ yín ó lè jẹ́yàn láyé gbogbo ẹni bá lò fẹ́ ọkọ àtìyàwó ẹ̀rín tí wọ́n bí wọ́n rí pé tó dáa ni alákọ̀wé ọba gbẹ̀ǹkùnlé wọlé yóò máa gbé ìyàwó ẹ̀ honey òun náà ni sweetheart ẹ̀ ń bọ̀nù yóò sì dìmọ̀ nǹkan yóò kì í sí ẹ̀ àwọn tiwa ńgbà gbọ́ra wáyé àsìgbọ́ ìsìlámù yìí àwọn tiwa èèyàn fẹ́ kolo fọ́ọ̀tù látàná gbogbo ojú ẹ̀ ń wá mi àwa lọ ń darí bọ̀ lẹ́yìn ẹ̀rá nígbà náà síwèébà kò ní dáa fún yín ẹ fẹ́ tì mí inú àdùngán ni ọlọ́run níjọ́ yẹ yín láyè nígbà tí ò sí fẹ́tẹ̀ tẹ́lẹ̀ èpò lóbìnrin wọn máa ṣe ẹ dààmú ni wèrè ń ṣe yín ni kí làwọn bá débẹ̀ tẹ́ bá tì mí inú àdùngán kọ́kọ́ bá wá ń gbé àá mo ti ọ̀nù àdùngán bò ìlú àṣìta lọ lánàá láàfáà ní ìfẹ́ lọ́lọ́run ní àlò ìjẹ́ kémi náà ó sì bẹ̀rẹ̀ ìbíbọ̀ ọlọ́run wá ní ẹlòfẹ́ ẹ̀yà wèrè ni lẹ́ẹ̀tì mí nù kóró fọ́ọ̀tù ẹ̀wọ̀n nǹkan alákọ̀wé òní sọ bẹ́ẹ̀ láéláé hàn ní tó wí òun ó yí padà di gas cooker ni oh sweetheart wọ́n á kíìsì ara wọn àwọn tiwa tó wá ló fẹ́ kíìsì omi lè gbá yẹn lẹ́nu pé ẹ̀yà wèrè ni ìfẹ́ lọ́lọ́run ní ẹlòfẹ́ láàrin ara yín a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Àbíbá ilé ọkọ ilé mà ìní ń jẹ bẹ́ẹ̀. Àbíbá ilé ọkọ ilé mà wọn ara rẹ̀ ilé ọkọ ní ń jẹ bẹ́ẹ̀. Àbíbá ìyàwó Abdulhafiz ilé ọkọ ilé wọ̀sí ilé ọkọ ní ń jẹ bẹ́ẹ̀ ilé wọ̀sí. Àbíbá ilé ọkọ ilé mọ́mẹ́ni tó ṣe ìbọn bá débẹ̀ nílé ọkọ ń jẹ́ ilé ọkọ mi àwọn náà ti dúró dé ọ̀ní ṣùgbọ́n ṣéyàwó wa afọ́fẹ́ dé lọ́ọ̀bà wa ní
náà ń dúró de o ìwà ni ẹ wá mú lọ́mọ́ mú kankan dání àwa tọ́lọ́run ní afẹ́ra wa láyé bàbá wa yá Allah ní wo àwa tọ́lọ́run ní afẹ́ra wa láyé ọlọ́run yẹnjú ẹ̀ àwa la dáyé la dà pọ̀ alukurani kíyàwó nǹkan púpọ̀ àwa tá a ké wá adúpẹ́lẹ́ dọ̀ ọlọ́run alhamdulillah ọlọ́run yẹnjú gbogbo nǹkan àwa la dé la ń dàrú kí ọlọ́run wí àwa tá a ní afẹ́ra wa. al-khabithatu lil-khabithina. ó sọ ìta kúrè báwọn pẹ̀lú. wal-khabithuna lil-khabithati. wat-tayyibatu lit-tayyibina. والطيبون نباتي. ẹgbọ́n ó kílì àgbègbè ẹ̀. أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم. abdulhafiz atahabiba الخبيثات للخبيثين. الخبيثات للخبيثين. ẹ wọ́n lọ́wọ́ bá ti yanjú gbogbo ẹ̀ kalẹ̀ kedere ọkọ̀ òdìrà wọn lọ́wọ́ ẹ máa lọ ayé ẹ̀yin tẹ́ fẹ́ra yìí bẹ́ẹ̀ bá débẹ̀ mo clear ẹ̀ ẹ̀yin tẹ́ ní fẹ́ra yìí mọ̀ yanjú ẹ̀ àwọn wa ni al-khabīthātu lil-khabīthīna. الخبيثات للخبيثين. ẹ̀rí al-khabīthātu ó ń sì ná obìnrin onísìnà obìnrin panṣágà obìnrin ọmọ tó ṣe pé gbogbo hànú ọ̀kadà tó bá kọjá ló dámà lẹ́bàá ní pin àní àpéjọ wọn ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ọmọ yìí lẹ́nu ọ̀nà bàbá rẹ̀ náà ló ti wà kí ni ń ta ń bẹ̀ ń ta súùtì tọ́ntọ́n mẹ́ta air-class méjì gold leaf ẹyọ mẹ́rin bẹ́ńsì ẹyọ méjì tọ́ntọ́n ó kó gbogbo ẹ̀ka lẹ́ ń bẹ̀lẹ́ náà bẹ́ẹ̀ náà ni kò wá sí hànú tí ọ̀dà mọ̀ bọ́dọ̀ kadà mi bá tún dé pín anígbégbéjọ wọn ṣe ń bọ̀ àwọn náà láwọn ń bọ̀ gbogbo orú ọmọ báwọn ọlọ́ni kò gbọdọ̀ lọ́kọ rẹ o. al-khabīthātu. ọmọ tí lọ gbé tí ò ní darí wálé àfijọ́ ọlọ́run bá wí níjọ́ àwọn náà bá rí wọn gbẹdọ̀ báríkà wọlé wá lónìí irú ọmọ bẹ́ẹ̀ ọlọ́ni kì í sọmọ rẹ onírú ẹni tó yẹ kọfẹ́. al-khabīthātu lil-khabīthīna. ọmọ tí wọn máa kọwọ́ bọ̀ la lẹ́nu ọ̀nà bàbá rẹ̀ tẹ́nìkan ò ní gbin rárá òun ló pe ẹ máa ṣe tó wù yín bàbá yẹn sọ̀rọ̀ àbámi jẹ́ntù pọ̀ ọkùnrin tó ọ̀hún tí wọ́n á bẹ̀rù pé pọ́pùsì ẹ̀kọ́ ni mo bá ní ẹ̀ ṣé dáàdì mi àwọn tutù ní báwọn lọ́wọ́ ní sùúrù gbọ́ ṣe gbogbo tó bá wù ọ́ ọ̀hún tó wá kọ́ bọ̀ ọ́ náà yóò rún pọ̀ mẹ́tẹ̀ gan-an bàbá rẹ̀ náà wà tọrọ pé kí lẹ̀ ń ṣe mbẹ̀ yẹn ọ̀ dáàdì ọmọ sukùl wa ni ok ẹ ṣe jẹ́jẹ́ o ẹ máa wù bàbá. irú ọmọ bẹ́ẹ̀ ẹ̀yin ìwé olódùn ọba bí ọba lọ́kọ láyé kò gbọ́dọ̀ lọ́kọ rẹ̀. al-khabīthātu lil-khabīthīna. ọmọ tí wọlé bẹ́ẹ̀ bá rí ẹ tilẹ̀kùn ń bẹ nínú ọmọ tí táwọn mi ń bi láyé lónìí bẹ́ẹ̀ bá rí ẹ tilẹ̀kùn irú ọmọ bẹ́ẹ̀ bọ́bá ṣe tán bí ọba lọ́kọ láyé kò gbọ́dọ̀ fọmọ ìmáàmù ọlọ́run nílá lágùn ọ̀jọ́ra wọn. al-khabīthātu lil-khabīthīna. bọ́bá ṣe tán bí ọba lọ́kọ ẹ̀yìn ìwò irú ọmọ aládàáda bẹ́ẹ̀ irú ẹni tí ó fẹ́ ni oníṣìnà lọ́kùnrin ẹni tó yẹ pé èyí tó bá wù ú náà ní í gbé bọ́ọ̀lù àárín ìjà yóò rí yẹn fọwọ́ kọ́ wálé yóò rùn mọ́lẹ̀ kò síbi ó lè lọ yóò dirun yóò lu ìjì bíi mẹ́jọ ọkùnrin ọlọ́run àwọn tí wọ́n gbéra wọn nù pẹ̀lú ọmọ ń sìn náà má sùn lé àti má sùn ta àátúnṣe déédéé ara wọn nù ni ọlọ́run ń bọ̀ wá débi tí yìí náà ń bọ̀ níbi tí yìí ọlọ́run ń tó bọ̀ ni àwọn nǹkan bẹ́ẹ̀ tá à ń ṣèyàwó láyé lónìí kàn fẹ́ra wa ni èèyàn lo bí 20 ọdún lẹ́kọ̀ọ́ gbogbo bòńbàtà gbogbo pélé ewúrà ló ti lo ayé tán ní múndíá gbogbo tí ń bẹ lára ẹ̀ ló ti sọ̀kalẹ̀ àgbà ẹ̀ á gbé díẹ̀ wá ní ẹ̀ lọ gbé báwọn àfa àmúráyé náà ń ká àfa àmúráyé náà èwo ọlọ́run wa tún ayé ṣe gbogbo ń tọ́da ẹ̀yìn àfa àlẹ́ ní lónìí gbogbo ń tọ́da ọ̀dọ̀ àwọn àfa àlọ́ wà gbogbo ń tọ́lọ́run ní ọ̀dà láyé lónìí àwọn àfa wọn ni níjọ́ wọn àná ni obìnrin tó bá fọ́ lójú kan ẹ̀ mo lọ bá àwọn àfa ọmọ yẹn sin lọ́hùn wọ́n ní wọ́n mísánná lẹ̀ wọ́n gbé lọ o ọ̀nà lẹ́kùn bẹ́ẹ̀ lẹ̀ wọ́n gbé lẹ́sẹ̀ kan lọ fún
àdúgbò wọn ló sì wà àáfà wọn wà ní wọn lọ gbé fún pé káwọn afọ ọmọ bíi sin lọ́hùn ọmọ tó ti ya wèrè tí ò ṣeé ká mọ́ ó ti nà wọn kò ṣeé ká kò mọ́ wọn àgbẹ̀ ẹgbẹ́ lọ́dọ̀ àwọn àáfà káàfọ́ bá wọn tọ́jú ẹ̀ èyí ti ń gba sálárì ti ń gba bíi 300,000 lóṣù wọn ò pé yín wọ́n fàáfà ọlọ́run wá chẹ́ǹjì gbogbo ẹ̀ ọlọ́run bá dálà gbogbo ẹ̀ ọwọ́ amáyé lónìí ó gbé fáwọn àáfà Allah ẹ máa lò ẹ̀rí àwọn àáfà wa ń lo ayé èso irú àwọn ọmọ dáadáa báwọn ọlọ́run wá níbẹ̀ ni àìfirú wọn fàáfà mistake làwọn ẹjọ́ ń ṣe èmi ọlọ́run yẹn ju àwọn tí ó fẹ́ra wọn ó sì náà obìnrin ọgbọ́dọ̀ fẹ́ni tó jọmọlúàbí ẹni tóun náà máa ń mu kokéènì kó tó súnmọ́ obìnrin òun ni wọ́n ṣe déédéé ara wọn tó yẹ pé ìbáàṣẹ mẹ́wàá ẹ̀ẹ́sẹ̀ bẹ̀rẹ̀ náà ni níbo ìṣèpẹ́rù yìí òun náà ń bá kí ayé tẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ni wọ́n ṣe déédéé ara wọn ọlọ́run ò tí ì tún wá dákẹ́. wala khabithuna lil khabithati. oníṣìírí ọkùnrin bàbá ṣe tán tó ṣe sìnà tí ó ṣe láyé tán bàbá fẹ́ níyàwó ọlọ́run ní ẹ̀yìn àfa kò gbọ́dọ̀ fọmọ ìmáàmù o kò gbọ́dọ̀ fọmọ ọba kò gbọ́dọ̀ fọmọ èèyàn gidi tó ń sìnà ọkùnrin ni òun ọ̀mọ pé nú àwẹ̀ la wà bàbá wa yà láwù ọlọ́wọ́n dájọ́ jọ́ àlùkìyámà òun gbó sì tún mú mi gẹ̀ẹ́ kan ṣé mi náà mọ dé èyí wọ̀nyí tó bá dájọ́ kan tán yóò tún mú mi gẹ̀ẹ́ kan inú Ramadana orúkọ rẹ ti jẹ́ ọlọ́mọ jẹ́ Najimudeen ẹ bá ní àtàpá tọ́kì ẹni mi ìtọ́lọ́run lọ́mọ pa náà màá ṣe máa fún sójú ọgbọ́n ìgbàwẹ̀ ọlọ́run ọba tó burú tí wí fún agbóhùn burú ọba tó lé tí sọ fún agbóhùn lé ọba tí ọ̀rọ̀rùn tí wí báyé pé ń ọ̀rọ̀rùn wa'lamu anna Allaha shadidul iqabi wattaqu fitnatan. wattaqu fitnatan. la tusibanna alladhina zalamu minkum khassa. la tusibanna alladhina zalamu minkum khassa. ọlọ́run wá wí ìwùdá ẹ̀yìn ayé ẹ̀ lọ mọ́. anna Allaha. sẹ́mi ọlọ́run ṣẹ̀dá egun mẹ́rẹ̀ẹ̀rin ayé. shadidul iqabi. èmi ọlọ́run mo lé lẹ́ni tí fìyà jẹ yàn ọwọ́ ajẹ́ bàtànù yàrá rẹ̀ wọ́n ń dẹ́rù ọlọ́run bà ọ́ ọ̀bọ náà wà ń fọ ọlọ́run ta yín pé ẹjọ́ ọlọ́run òróró tó bá wọn ta ló rorò tọ́lọ́run. ẹnìkan ń sun lé ẹnìkan ń sun búkà ọlọ́run òróró ẹnìkan jẹ ń tọ́fẹ́ ẹnìkan jẹ ń tọ́bá rí oníbàbá gọ́ọ̀dù òróró ẹnìkan rọmọtọ́ ẹnìkan ọ̀rọ̀mọtọ́ ọlọ́run easy. ẹnìkan ṣe rí ire nínú ayé kan náà ẹnìkan ṣe rí ibú ọlọ́run ọba ò le rárá ṣé kí o tí ì le ẹnìkan ń bẹ nínú ilé ẹ̀yin sùn àtìyàwó àtọmọ ẹ wá gbẹ nìkan lọ́lọ́dẹ òun ọ̀wá gbọdọ̀ sùn ọwọ́ yàjú kan náà géètì yìí báyìí ẹ lọ́lọ́run òróró torí ijó ọ̀jẹ̀ náà sì ni òun wá yàjú kan lẹ́nu ọ̀nà géètì yìí atẹ́gùn tó wá bẹ́ lóru ẹ̀ ń gbọ́ gbàgà ẹ̀ tó wá jí èyí jẹ́ ìgbé ọlọ́run ọ̀rọ̀ wá dọ́wọ́ rẹ̀ bàlágẹ́jì mánu òun náà gbé kiri torí yìí dànù ẹ jáde ẹ wá lọ́lọ́run òburú wọ́n bí mọ̀kàn lé kínní kọ̀ lápá ìwọ bí tiẹ̀ ó lápá ó lójú ó lẹ́sẹ̀ ó sì lọ ọmọ bọ́lọ̀ ti rí ìwọ lóyún tiẹ̀ oṣù mẹ́sàn-án ó bí wọ́n sì ọ́ ń báríkà ẹnìkan sì ní tiẹ̀ eré ìkúlẹ̀ lòun àtọmọ́kú sí ọwọ́ lọ ọmọ bọ́lọ̀ ti rí ẹ wá nígbà náà ọlọ́run yìí sì yálọ́ sọ fún yín bọ́lọ́run yìí sì ọlọ́run gan ni wọ́n pé wàhálà mú ẹ lọ́ọ́ máa anna Allaha shadidul iqab èmi ọlọ́run mo lé Allah mo lé gbogbo ẹni ó rí ọlọ́run fi láyé ọlọ́run ní ìdẹ wọn ni àtìyàwó a máa dùn lókè ìgbà tí wọ́n bá bẹ̀rù ọlọ́run láàrin ara wọn ọkọ àtìyàwó tó ní Abdulaziz àti Àbíbá ẹ lọ bẹ̀rù ọlọ́run gbogbo wa láṣẹra wa lára ara wa kọ̀sọ́pọ̀tà fẹ́ dá àwọn bàbá tó bí wa wọ́n ṣe ọlọ́run lára àwọn ìyá wa mójúkò ni Àbíbá wọn lọ mójúkò gbogbo ntọ́kùnrin bá ti kọ́ léyàn fi lọ́ọ́ fẹjọ́ sùn lẹ́bàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti lọ́ọ́ fẹjọ́ sùn lẹ́ẹ̀mẹ́wàá bọ́dọ̀ bá ti di pé èyí ti wàhálà rẹ pọ̀ ọwọ́ àjẹta náà ọkọ rẹ̀ yìí náà ni ọwọ́ àjẹrin náà ọkọ rẹ̀ yìí náà ni ọmọ òun tẹ́ lọ́wọ́ wọn nu gbogbo ntọ́ bá rí nílé ọkọ rẹ̀ máa fi sàpamọ́ra àwọn ìyá wa tó bí wa rí jù bẹ́ẹ̀ lọ wọn ò dáhùn ni gbogbo àwọn ìyá wa tẹ́ rí wọn má lé àwọn bàbá wa wọn ò sì ní gbin wọn má lé wọn
wọn ò ní gbé wọn fi ara torí pé wọn fẹ́ káwọn ọmọ wọn jẹyàn láyé gbogbo tí wọn náà bá rí lára Abdulhafiz máa pa mọ́ra gbà páyàn máa tiẹ̀ nù. gbogbo àwa tí ìyàwó fẹ́ lọ́rẹ́ yìí la ní ti ọ̀dà la àwọn ìyàwó fara máa ní ẹlòmíì kù síbi ìbínú yóò máa mí ni ẹ má dà sí i wọn náà kò ní dá fún àwọn tó bí ọ. kálukọ́ máa pín kí ló dé obìnrin náà lọ bá jàmbá yìí kò ní dá fẹ́ tó sọ báwọn ẹ má dà sí i. ìyàwó máa gbé ẹgbàá mi ẹyọ kan tó kù lára ọkọ mi náà ni ìbínú yìí náà ni kì í má yàn mí bá ń bínú. èyí tọ́lọ́ bá ní ọba lára ọkọ rẹ yà á máa bẹ lọ́hùn tí ni ọlọ́run bá bínú ikú lọ́wọ́ ọkọ mi. wọ́n bá ìgbé ká kéénu lé kọ́ mọ́ ọ́ tají nu yàrá kẹjọ ni máa bẹ lọ́hùn náà ni bẹ́ẹ̀ lómi bá kéénu lé ọmọ ó sì tají kálukọ́ wa pé báwọn alájì ti dáa tó bí dáàdì ti dáa tó bíṣìpù ti dáa tó ẹnu ariwo yìí náà lè rí ibú tọ́lọ̀ ń bù wọn. ó ké paranu bálọ̀ ọmọ sì yájú pé màámi wọn gbé ìlérí ibú alájì tún jí ọmọ yìí kalẹ̀. èyí tọ́lọ̀ ń bá ní ọba lára ọkọ rẹ gbàgbá yàn máa tiẹ̀ nu máa bẹ lọ́n kọ́ lọ́n wọ́n yí padà ni. ẹlòmíì oorun lábùn oorun gbogbo oorun ló kìí tẹ ọkọ rẹ òní tìjì. àṣàlátù ẹrù mi náà lómi ọkọ kan ṣe obìnrin wa pé ọlọ́run o sọkọ mi yóò sì lọ àlùjẹ nínú báyìí ó jí ni ẹ dìde ńlẹ̀ lọ kírun bọ̀dá sàràfà wọn ń sọ̀rọ̀ lọ lójú wíńdò yìí wọn ẹni ẹ lọ sí lọ́hùn ọmọ bá bẹ lọ́hùn ni nítorí balára ìyàwó rẹ gbà pààyàn máa tiẹ̀ nu mọ́ ìpọ́ ọkọ rẹ bọ́ba kọ́ lẹ́ ń bọ́ lọ́mọ tó ń pèrè bọ̀ lọ àwọn àyàwó kan ti kọ́kọ́ ojú wọn ti dá wọ́n pààrọ̀ tó bí ẹ̀mí rin ńgbọ̀ ya èyí wọ́n tún fi bòmí yín bòmí ní pé ọ̀gbọ́n èyí tí mo ní mo bá lọ́dọ̀ àbáàsì tẹ̀ tó wá lé mo lóun lè sùn tilẹ̀ mọ́ ó lè fẹ́ pààyàn kí ni ò tó mọ́ ni èyí eléyìí ò tiẹ̀ yà sí mi ẹlòmíì torí gbọ́kọ̀ òun lè súnmọ́ òun púpọ̀ ọkọ̀ kan lẹ̀ ní pé èéṣe ọ̀pá mi ní kí ló dé ńgbà ń yẹ sasọ ọ̀fọ̀ mi gbóni ọba jáwé ọba yà ńlá nǹkan ṣe ọba jáwé ó tún wá lọ lé ọkọ mi ńgbọ̀ lé ọkọ tọ̀hún ọ̀sẹ̀ kínní òun ti ẹ̀yà sí ọ̀sẹ̀ kejì tọ̀hún ọ̀yà sí ọlọ́wọ́ pè wọ́n ẹ̀sà aṣọ igi nísìnyí ńlọ bí ọ̀sẹ̀ mẹ́ta ẹ̀ tiẹ̀ sí mi lásán òun pé ẹ̀ ọlọ́run ọ̀ràn mi sí kí n máa súnmọ́ mi púpọ̀ àwọn ọlọ́dẹ máa jọ́s èyí tá a lọ yìí yóò tó ṣe mítìkà tó dé à ń lọ sí mítìnì nípa ìlú ni obìnrin wájú òkè mọ̀ dáná àbáàsì mọ̀lọ́fẹ̀ pa mí ọlọ́run mo máa tún sílé wọ̀ sí eléyìí tẹ̀ ló mọ̀ tiẹ̀ mọ́ ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì ọkọ òun fẹ́ràn obìnrin ńlọtọrí ẹ̀ bọ́kọ rẹ bá fẹ́ràn obìnrin àdúrà ni wọ́n máa ṣe tọ́lọ̀ ń bá yọ fẹ́ rẹ̀ kúrò lọ́kàn gbogbo àwọn tí wọ́n wọ̀nyí èmi nìkan ni ìwọ náà wà lọ níwà ìwà làwúre kọ́kọ́ mi ọmọ fẹ́ lómi gbogbo à ń lọlé ológun wọn kàn ń gbé nǹkan kan lé lọ́wọ́ tẹ̀ ń jẹ pọ́n rí tẹ̀ ń jẹ gbogbo ẹ̀ wọ́n ń banú yín jẹ́ ni lọ́ọ́ níwà èyàn pé ọlẹ́ẹ̀kan wá dáhùn bí ẹ̀mẹ́jọ èyàn mú ròde tán wọ́n fẹ́ lọ wo gíláàsì ọwọ́ àfa padà pé ọkọ mi wọ́n wo gíláàsì mọ́ èmi ni ọjọ́ ìwù ọ́ ẹ̀dá báyìí ẹgẹ́ fìlànì sọ́tún díẹ̀ báyìí ó kó ọkọ mi fún rẹ̀ àfíìsì máa lọ gbogbo tó o bá gún ọ náà di ọsọ rí òun náà ní wù ẹnìkan kan ta àmọ́ èèyàn pè ọ ó ní ọba awẹ́wù tó ń wọ ọwọ́ ní níbẹ̀ ẹ̀wọ̀ kínni ẹ̀ kiri ibu yín lọ́kẹ́ tó wọlé wá bẹ́ẹ̀ ti wọlé wá ọmọ tọ̀hún sì ń bẹ́ ń ta òun rí dé ó dì mọ́ ó kìsì ẹni ń kìsì ẹ̀dẹ́ tó fi aṣọ tó fi nù lójú tọ̀ máa fura yóò máa lọ ọdún lẹ́yìn ni yóò sì máa pẹ́ mbẹ́ gbogbo òfẹ́ ni ó fi hàn kọ́ rẹ̀ àwọn ọmọ tẹ́ ń bá ń bí ọmọ wa wò yín pé dádì àti mọ́mí wọ́n láìkí ara wọn gan ẹ̀rí tí wọ́n ti lo ayé lára yín. àyè máa ń na ìyàwó gbogbo ọkùnrin tí ń bá na ìyàwó ò ní rí ṣe láyé. àyè ń na ìyàwó ó níbi ọlọ́run ti júwe pé ká na obìnrin ọlọ́run wá pé ká sọ wọ́n di ẹ̀sẹ̀ gbàgbà. ẹlòmíì na ìyàwó ẹ̀ ọkùnrin mi ò ní láárí Abdulhafiz lọ ní láárí o lọ ní láárí dáadáa ọkùnrin mi na ìyàwó ẹ̀ wọ́n débi wọ́n ti rojọ́ ìyàwó lè ká aṣọ kúrò lẹ́nu ọlọ́run jọ dá fún yín wọ́n pé ká aṣọ kúrò lẹ́nu ńgbà wọ́n wù ẹnu ó tó wù ọmọ. kí la bá débẹ̀ ọlọ́run ti júwe àwa tá a máa fẹ́ ra wa ẹnu àwa tá a fẹ́ ra wa lẹ́yìn fẹ́ ra yín lónìí ọmọ ìdílé dáadáa ọfọ ọmọ ìdílé dáadáa lóbìnrin ọmọ ìdílé lóbìnrin dáadáa ọfọ ọmọ ìdílé dáadáa lọ́kùnrin ọlọ́run júwe àwa tá a fẹ́ ra wa ni àyè máa ń ná obìnrin gbogbo àwọn obìnrin wọn kéré ńlá àká yìí ẹ̀sìn wọn gan òkú lọ́dọ̀ ọlọ́run dandan ló kọ ọkọ ìyàwó gbọ́dọ̀ ní sùúrù kó o fìyàwó sàbúrò rẹ kó o sì bẹ̀rù ọlọ́run má ná àlàáfíà tán ta ẹlòmíì ná àlàáfíà tán ta ọwọ́ aṣọ ìyàwó ẹ̀ ló ń sìn náà wọ́n sùn wọ́n jí obìnrin ò rí nǹkan kan wọ́n sùn wọ́n jí obìnrin ò rí nǹkan kan obìnrin náà yà lọ bí ẹgbẹ́ cooperative bàbá ara sí dàtù òun pèsè bọ́ ṣẹlẹ̀ sí ìyàwó ní ẹ̀yìn máa ń ṣe yín ìtọ́lẹ̀ fàtí láti ẹ̀wọ̀n kálukú gbọ́ ẹ̀yìn ilẹ̀ ẹ̀jẹ̀ rí yín bàbá ara sí dàtù ìwé rìsíìtì ńkọ́ bàbá ara sí dàtù wọ́n lọ́ mọ́ra wọn tó ń bẹ̀. gbọ́dọ̀ wá bá lọ. alakabi
للخبيثين ẹ̀rọ kò jẹ́ mọ́ rí bàbá wa yà lọ. والخبيثون للخبيثات. bàbá fẹ́ bí máa rí ẹ̀yìn wo òrùn rẹ̀ ní ká sùn. bàbá fẹ́ bí máa rí èrè parí ní ká ṣe. bàbá fẹ́ lọ́mọ àlàyé olùkọ́ àgbà yà láwù àfàlẹ̀ kìíní wọ́n bí wọn sáyé ní àárín wọn lọ́dà níwèé báwọn ọmọ tó da báwọn sáyé ẹjẹ́ àárín yẹn ọ̀dà kó dùn kẹlẹ̀ bímọ tí ó jẹ́ yẹn láyé ẹ lọ fura lọ́wọ́ ẹ̀ṣẹ̀ká gbogbo ọkọ àti àwọn tó bímọ tí ó jẹ́ yẹn láyé ẹ wádìí ara yín ẹ̀ ń kọ́ lọ́wọ́ bì kan ọlọ́run ẹ̀ sábúrú obìmọ rẹ kò jẹ́ yẹn ẹ̀ mú kan kí ẹ̀ mú gógóró kí ọ̀ ń sẹ́ lọ́wọ́ bì kan ọlọ́run kì í ṣèkà Allah ẹni ó yanjú ọmọ ọlọ́run ní kankan ni ẹni tí ó yanjú wá ń kọ́ ọwọ́ ń wọ́ ọlọ́run kí ẹni ẹ lọ da sọlọ́run bọ́ba ti da sọlọ́run ìsẹ̀mí ayé rẹ̀ ọ́ da ọ́ gbádùn ayé ọ́ jẹ̀wọ̀n tọ́lọ́run bá ní orí jẹ́ mbẹ̀ ọlọ́run ṣe ó mú kálukú wa àtolówó àtọlọ́lá àjọkú ni ọlọ́run ṣeun bí yíhun bọ́n bá ń banú jẹ́ pé ó ọlọ́run owó ni ọba kiri tiẹ̀ wá ní àwa lówó tó dunra rẹ̀ nú ọjọ́ gbábíọ́lá tiẹ̀ kú àwa náà kú náà gbogbo àwọn àjọkú ẹ̀ dálẹ̀ náà ni gbogbo owó ọjọ́ dálẹ̀ ni yányá àtẹni ó bímọ àtẹni tí ò bímọ ọmọ náà ní ẹ̀sìn á orílẹ̀-èkó bọ́ọ̀rẹ̀ ń tiẹ̀ náà bí lálọ́ọ̀dù ọmọ sẹ́pẹ̀lẹ̀ ọkọ̀ tó lówó oṣù méjì san ni oṣù nù lé kò sọ́gbọ́n ọ̀dà kò ní ọ̀wá ní tọ́jẹ àkọ́dà bí wọ́n kún ọ̀yẹ́ ga àgbàdo kan ọ̀jẹun ọlọ́run ṣeun púpọ̀ ẹni bá gbọ́ ọlọ́run yẹ kó ní Allahu Akbar Allahu Akbar kátó tó wá pé bọ́ọ̀rọ̀ ti kànnà ìyàwó yìí wọ́n pè ìyàwó fẹ́ kí n tó ní ìyàwó ní sìn lọ́fẹ̀ẹ́ tó 25 ọ̀bùn ọ̀ padà ní bọ́lọ̀mbà lónìí ọwọ́ àdọ́wọ́ yìí ọmọ rẹ ni kò fọmọ rẹ ọmọ bú ni kò fọmọ bú onírin rẹ ni kò fónírin rẹ onírin ibú ni kò fónírin ibú ọmọ tá a bí nínú ilé rẹ ni kò fọkọ nínú ilé tá a ti bí ìtọ́jọ́ kọ rẹ ọlọ́run ni mo yanjú ẹ̀ ọlọ́run wa ń bá a bọ̀. wà tó yìí bá tùlí tó yìí bí náà wà tó yìí bú náà lè tó yìí bá ti. ẹ máa ríra yín ẹ máa fẹ́ra yín amárèrè ni ẹ wá ọmọ rẹ ni ẹ wá abdulhafiz orí habiba ọmọ rẹ ni nínú ìdílé rẹ ẹ fẹ́ra yín kọjọ́ máa rẹ wàtọ́ yìí bá tù ńgbọ́lọ́hún bá bọ́ ọlọ́run wàtọ́ yìí bá tù ọmọ rẹ ló bìn ọmọ dáadáa ọmọ tó wọṣọ tán tí ọ̀fẹ́ kéèyàn orí gbáyà wọn irú àwọn ọmọ bẹ́ẹ̀. nítorí bí náà ọmọ tí ń wẹ̀ lọ́wọ́ tí ó sọ̀rọ̀ ọ̀fẹ́ kọkùnrin tí ń kọjá lọ́wọ́ mọ̀ kóbìnrin ní wẹ̀ ọba ayé aláyé tán ayédèbí gẹ́rìmẹ̀ gbúbí àlẹ́yìn wọ́lá làálìnà àmì ó sì kásẹ̀ kan ọwọ́ akẹyọ̀ kan lẹ̀ báyìí ǹjẹ́ abáyé ní báyìí ọwọ́ akẹyọ̀ kan lẹ̀ ǹjọ́ wọn àná àwọn àfa kí ní àfa fẹ́ wá débi à ń gérí òkú àwọn àfa àti abáláyé àríkàn tó gérí òkú babalágége ni baba alhaji àgbà ni ní alábì tí wọn ní gbogbo wọn báwọn olùkọ́ àgbà tẹ lórí bí ó dé yìí kò gérí òkú ẹ wo bí abadé lónìí àwọn ọ̀dọ́ àbá eríṣiríṣi ẹ̀ka lè kó wọn bẹ lọ́run tíìmù ilàlá Muhammad Rasulullah egungun ẹsẹ̀ méjì torí jíìpù yìí náà ni jíìpù kí ló dé bẹ́ẹ̀ bá gun jíìpù ebi kó sí ń bẹ́ẹ̀ nù mọ́sálásí jíìpù gbogbo wa nù kílẹ̀ wá kí n bi jíìpù ń bẹ́ẹ̀ mọ́sálásí wọ́n tún bá wa gbé ní dírẹ́bà kan ní ẹ̀wà ẹgbẹ́ ọlọ́run kan ọlọ́run ṣeun pẹ̀lú àìmọ́ rí ọlọ́run yìí ọlọ́run ṣeun púpọ̀ Allah ẹnìkan sọ̀rọ̀ lá mọ́sálásí àtàwọn èkúté ti jẹ ẹsẹ̀ bí wọ́n gbé pósítì sí wọ́n ti jẹ ẹnu òun sálẹ̀ wọ́n sọ̀rọ̀ lá pósí kan yìí ni tí a rí pósí tó yíyẹ tó gbọ́ tó ṣubú báyìí òun náà sì dá kálukú ẹgbẹ́ kí ló dé ojú rẹ̀ wọlé lónìí àyà mi jáde mo ṣe bó kú ló wà ní pósí tó ṣubú rẹ̀ ìwọ gé òkú kí ló ń sá sí òun lè ń wá kí lára ayé àmì ìrùtà wúrù nù wọn lásán kan wọn níbi tí màá wọ̀ náà nù ni wọn ní kankan wọn ní tí màá wọ̀ náà nù ẹ bá àwọn èèyàn ti yẹ̀yẹ́ ayé èmi ń bọ̀ ní sinmi sí gbogbo ẹ̀yẹ́ra wọn bí àlùbọ́sẹ̀ eléwé àmì ìrùnù wọn níbi tí wọ̀ nkẹ́ni wọn níbi tí wọn lè yọ̀ kẹ́tí mọ́ wọ̀ náà nù
Olúkadé ọlọ́mọsà kẹ́ńlọrin Amina. tó fi kú aṣọ kan báyìí ni aṣọ bí àwọn aṣọ àwọn Iran àwọn gàgà Pakistan ẹyọ kan tó ní bí o ti máa wọ gbogbo bí ti máa lọ doctor gidi a real doctor ayé òun náà lẹ́nu mi wádìí mú kankan kan yìí mọ́mì mi náà di ayé mú bí mọ́mì mi lọ́ọ́ mú ṣífù ó ju ṣífù nú àdó nítorí ayé kan sọ yìí ìyàwó náà nu ó sì dé ọkọ ẹ̀ pamọ́ nú àdó alájà bíbá gbogbo tó bá ti di pé ẹ ṣe báyìí ọkọ yẹn mọ̀ tẹ̀lé yín lẹ́yìn ní bábà wọn ṣe ọmọ ẹ̀yìn kò ní níláárí jọkọ̀ ni ọmọ pàṣẹ bí ti ń pa èyí tí ọba tí ọlọ́run lọ́sọ̀ pé ọ́ní ẹ̀rọ ti pé ìyàwó ni mí o ẹ̀rọ ti pé ìyàwó ni mí o gbogbo nǹkan yín gbogbo àfíàsì yín mo gbọdọ̀ mọ̀ torí mi ni ìyàwó yín zawjatu li Maryam sirruhu ìyàwó yẹn là sí rí ẹ̀ ọkọ ọgbọdọ̀ mọ kéde pé kí ló dé kí ló wá débi tí mo kọ síbẹ̀ yẹn tó ń lọ ká ọgbọdọ̀ ká òun náà bí nípa rẹ̀ bọ̀ bá sí mọ́ àwọn náà máa ṣẹ́kù lẹ́yìn wa gbogbo àwa tá a máa níyàwó ẹ máa wò ẹ lọ ní ìwó la wà yìí ẹlẹ́tì ẹ̀fẹ́ gbóhùn tá a fa Buhari gbé lóòótọ́ ni àbí lóòótọ́ kọ́ ẹ máa ka ojúlé kọ̀ọ̀kan nígbà tẹ́ bá fi ka 100 ẹ ka iye ọkọ tó ṣẹ́kù ẹ ka iye ìyàwó tó ṣẹ́kù ẹ rí báwọn obìnrin ní máa kú àwọn máa bẹ àwọn làwọn máa kú sí i á kú sí ìyàwó wa ọ̀sọ́gbọ́n olófìdá kéèyàn tọ́jú wọn dáadáa àá sì ń kú dé àwọn méjì tó ń dé gbogbo ẹkú tóbìnrin bá ń sun obìnrin ọ̀yà júlẹ̀ ní káàsà ǹjẹ́ ń gbórí báàlà ẹ̀jì mọ́ báyìí inú àwọn tó sẹ́kù ní pé ìwé ló tó dáa nínú àwọn eléyìí òun yóò yà júlẹ̀ sunkún ni kò sóbìnrin tí ó di jú pé yé ọkọ mi ò tẹ́ wàhálà ọkọ dúnú yàrá yóò jókòó ń ta ni ẹsẹ ẹkú ọ̀rọ̀ mi yóò máa wo kálukú àánú òun yá yìí nínú àwọn ẹbí wọn jẹ́ ìsúgbó eléyìí eléyìí tó gbé pẹ́ẹ́lí òun lọ́kọ̀ bíi mẹ́ta àbátọ̀ wọn táwọn òní kankan àwọn náà wà wálé pẹ̀lẹ́ gbogbo tí o lè ṣe a máa ṣe ẹ má ṣe kankan lájí bọ̀dá Isa ti gbé ṣubá lánàá ẹ wí fún ọdún pé tiyín ọ̀dà tiyín sálọ́dà sáyé ọ̀hún lẹ kàkún ọkọ àti àwọn dọwọ́ yín wàtọ́ yìí bá tù. wàtọ́ yìí bá tù lè tọ́ ibi náà wàtọ́ yìí bú náà lè tọ́ ibà tù. bàbá wa mi ń ta awún ẹ wá wọlé wọn gbogbo ẹ lọ yanjú ìyá wa Hawawu làkọ́kọ́ ìyàwó láyé anabi Adam làkọ́kọ́ ọkọ láyé kí ni wọ́n rí tí wọ́n fẹ́ra wọn ọ̀rọ̀ lọ́sàájú kí wọ́n tó fẹ́ra wọn ẹ̀rí ìsìn ní ọlọ́run wá dé pé ẹ fẹ́ra yín ẹ wo iye ọmọ tá n fẹ́ láyé lónìí tí ò sí ìsìn ní ọlọ́run kankan bẹ̀ wọ́n ra ẹlòmíì mú ni níbi ijó ni àwọn jẹ àjẹ ẹran wọ́n sì ra mú bẹ̀ wọn náà wọ́n sì pò mọ́lẹ̀ ń bẹ̀ wọn náà ó sì dìyàwó láì sí kò sí pé a tọrọ kò sí pé a fi fún yín ọlọ́lọ́mọ ìyàwó bẹ̀ ti ń bímọ bẹ́ẹ̀ ni gbogbo ọmọ téèyàn bá bí fọ́kọ láyé tó o tí ì so yìgì wọ́lọ́dù zina yóò mọ̀lẹ́ kéyàmà ọmọ sìnà ni ẹ wá wo ọmọ bẹ́ẹ̀ tí ń bẹ láyé lónìí ẹ wo ọmọ bẹ́ẹ̀ tá a bí ẹ wo ọmọ bẹ́ẹ̀ tá a kó sẹ̀rí ọlọ́run ni ọmọ dáadáa lóbìnrin ọmọ dáadáa lọ́kùnrin ni kò fẹ́ ọlọ́run wá tó ti yín ó sì déédéé ara wọn ọwọ́ àdọ́wọ́ yín pẹ̀lú kẹ́ ló ìwà ìwọ ọkọ gbogbo tí jẹ́ à ń tọ́jú ìyàwó ìwọ ọlọ́mọ ṣe ọ̀rọ̀ aṣọ tó dáa sínú ilé ti bẹ̀rù ọlọ́run pẹ̀lú aṣọ ọ̀hún àmọ̀ kan bẹ àmọ̀ pólì ọlọ́wọ́n dẹ ẹjọ́ níjọ́ àlùkìyàmọ̀ fún bàbá wa yá Allah àmọ̀ kan bẹ ń pólì báwọn ti ṣe ọwọ́ nì ọkùnrin mi bọ́lá ń bá ń fàlì jẹ́ náà kò ní ṣe déédéé àmọ̀ ibi wọn ti ṣe ọwọ́ Rasheed 50,000 tí mo wí ń kọ́ wàláì ẹ̀rín ni bọ̀dá àti dèbè kò fún ọ ókè owó tó sọ lánàá ìgbà táwa campus yóò kò fún un ọwọ́ adarí wálé ìyàwó wá ní abalógún kíní campus àwọn ọmọ òròpó dààmú kí ló ń dààmú ẹ̀ gan mí ní 3,000 wèrè kan lọ́wọ́ sí lọ́wọ́ rà á fún wọn lọ́wọ́ rẹ̀ ẹ̀kọ́ yá mi ìwọ ọkọ báwọn òun sì ń retí àlìjẹ́nnà ọmọ tíyàwó rẹ̀ ń jẹ Abdulhafiz gbogbo nǹkan ní sẹ̀ríà Islam ní kára fún ìyàwó wa ọlọ́run ní ara títí ọlọ́run ṣe títí ó sì kan ọ́ndíìsì kọ́nsẹ́ẹ̀tì ní kankan ọlọ́run ní kára fún wọn. gbogbo ọkọ tí ń bẹ láyé tí ọmọ sáìsì ìyàwó rẹ̀ ọkọ rádaràda ni kì í sọkọ gidi ọgbọ́dọ̀ mọ sáìsì bàtà ìyàwó gbogbo tóbìnrin nílò lọ́gbọ́dọ̀ mọ ẹ lọ wádìí ẹ sẹ̀ríà Islam ọfà yẹn lẹ̀ púpọ̀ lọ́ọ̀jà bọ́ ọba dọ́jà lọ́ọ́ náà kọ́lọ̀ tó bá fẹ́ ni ẹlòmíì lọ wo ìyàwó ó sì sí àlọ́ aláṣẹ ebọ́kọ ọlọ́kọ tọ́jú nǹkan ni abomisẹ́ ní ẹ̀mí 3 wọn ní ayọ̀ ọ̀fẹ́ tó ẹ̀mẹ́dógún kí ló dé. 3 wọn ní ayọ̀ ọ̀fẹ́ tó ẹ̀mẹ́dógún kí ló dé. 3 wọn ní ayọ̀ ọ̀fẹ́ tó ẹ̀mẹ́dógún kí ló dé. 3 wọn ní ayọ̀ ọ̀fẹ́ tó ẹ̀mẹ́dógún kí ló dé. 3 wọn ní ayọ̀ ọ̀fẹ́ tó ẹ̀mẹ́dógún kí ló dé. 3 wọn ní ayọ̀ ọ̀fẹ́ tó ẹ̀mẹ́dógún kí ló dé. 3 wọn ní ayọ̀ ọ̀fẹ́ tó ẹ̀mẹ́dógún kí ló dé. 3 wọn ní ayọ̀ ọ̀fẹ́ tó ẹ̀mẹ́dógún kí ló dé. 3 wọn ní ayọ̀ ọ̀fẹ́ tó ẹ̀mẹ́dógún kí ló dé. 3 wọn ní ayọ̀ ọ̀fẹ́ tó ẹ̀mẹ́dógún kí ló dé. 3 wọn ní ayọ̀ ọ̀fẹ́ tó ẹ̀mẹ́dógún kí ló dé. 3 wọn ní ayọ̀ ọ̀fẹ́ tó ẹ̀mẹ́dógún kí ló dé. 3 wọn ní ayọ̀ ọ̀fẹ́ tó ẹ̀mẹ́dógún kí ló dé. 3 wọn ní ayọ̀ ọ̀fẹ́ tó ẹ̀
wọn náà mú tọ́jú ìyàwó tiẹ̀ náà ọ̀rọ̀ kọ́nsẹ̀tì tó dáa tí ó kó gbogbo nǹkan tó fi ní mọ̀ lọ́wọ́ wò ta àwọn ọmọ kan bẹ́ẹ̀ ń ta ọlọ́run kọ́ sànú wọn nípa àwọn bẹ́ẹ̀ ń ta ń bẹ̀ wọ́n di out there wọ́n dúró dẹ́ni tí ọba tọ́jú ọkọ ẹ̀ káwọn gbà kọ́nsẹ̀tì tó dáa lọ́jà fún ara rẹ̀ sẹ̀ríà Islam ló wí bẹ́ẹ̀ ìyá ìjọ mo ní di colour white then mo ní di brown náà máa ń láìkì yellow lára ìyàwó mi bí àtọ̀wọ́n bá wá ń bí ọ pé ntí ẹ fẹ́ rà yìí àwọn obìnrin máa wá rà ní ọmọ sáàsì ebi ìyàwó mi ni ìhà ẹ̀ báyìí ní 28 kọ́ọ̀pù ẹ̀ ní 6 wọ́n sì ra okó nǹkan ẹ̀ wálé okó fún òun náà ṣàdúrà fún ọ pé bàbá rà sí dá ọlọ́wọ́ àṣírí yẹn mọ̀ bò ọlọ́run níbi tí ń wù mí ọlọ́run ó sì máa gbà. ẹlòmíì ọkùnrin mi Abdulhafiz má jẹ́ tiẹ̀ orí bẹ́ẹ̀ ọkùnrin mi kọ́ wọlé kọjáde kó sunrun ọmọ ọ̀tán ọkùnrin mi sì ní ọmọ bá ti ń fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹ wàá bẹ̀rẹ̀ àwàdà pẹ̀lú ìyàwó ẹ̀ gbogbo ìgbà lọ́rọ̀ ní kọ́kọ́ kọ́ sàwàdà pẹ̀lú ìyàwó ẹ̀ gbogbo ìgbà any fucking time tó o bá ti wọlé bọ̀ Habiba kí ọkọ ló bí lukú ọ̀là bí kí ọkọ ló bí sẹ̀rí ọ̀là bí kí ọkọ ló bí sẹ́nà bọ̀ ní oṣù àná àjọjọ ọmọ ìkùnára mi ò jọjọ ọlọ́run nígbà èdè ẹ̀ máa ṣe tọ́jú àyà rẹ̀ kó lè já àyà rẹ̀ tọ́jú àyà rẹ̀ kó lè já àyà rẹ̀. Abdulhafiz tọ́jú àyà rẹ̀ kó lè já àyà rẹ̀ tọ́jú àyà rẹ̀ kó lè já àyà rẹ̀. Abdulhafiz aya tí a bá tọ́ ìyá àyà rẹ̀ èyí tá a tọ́ yóò yàyà kú ya tọ́jú àyà rẹ̀ kó lè já àyà rẹ̀. Àbíbá tọ́jú ọkọ rẹ̀ kó lè já ọkọ rẹ̀ tọ́jú ọkọ rẹ̀ kó lè já ọkọ rẹ̀. Àbíbá tọ́jú ọkọ rẹ̀ kó lè já ọkọ rẹ̀ tọ́jú ọkọ rẹ̀ kó lè já ọkọ rẹ̀. Àbíbá ọkọ tí a bá tọ́ ìyá ọkọ rẹ̀ ìyá tọ́ ìyá. Àwọn lọ fẹ́ ẹ̀gbọ́n ọkọ àwọn lọ fẹ́ àbúrò ọkọ àwọn lọ fẹ́ ìyá ọkọ àwọn lọ fẹ́ Abdulhafiz afọwọ́dígẹrẹwù bẹ̀ ní àwọn ẹbí ẹ̀ àwọn lọ fẹ́ tọ́jú ìyá ọkọ tọ́jú bàbá ọkọ fọṣọ wọn lọṣọ wọn torí kọ́ mọ̀ ló lè yẹn jùlọ yẹn gbogbo àwọn ìyá tẹ́lẹ̀ tí wọ́n fọṣọ àwọn ìyá wọn fọṣọ gbogbo ẹ̀ àwọn lọmọ wọn yẹn jùlọ yìí lónìí yàrá ara àyà ló ti wáyé. bàbá olùkọ́ àgbà ẹ lọ́wọ́ ọlá wọn ṣe báyìí bàbá olùkọ́ àgbà ọlọ́run sì ń gbà ara àyà ni bàbá olùkọ́ àgbà ti ṣàgbákùn dáadáa nìláyé. ọ̀rọ̀ wọn yìí ìyá tọ́jú wọn àwọn ẹbí ọkọ gbọ́dọ̀ dọ̀tí gbọ́dọ̀ tú ibi ọkọ rẹ̀ fagbára sí gbọ́dọ̀ tú fáyé obìnrin sì kó wá. bàbá wa sùn tí nì bàbá wa Bunyamin Suuti Allahu Akbar ọlọ́wọ́ gbàdúrà yìí o àdámọ́ lọ́wọ́ hayatakum. àmín. ọ̀dọ̀wọ́ rẹ̀ sọ́kọ́ tọ́jú àwọn ẹbí wọn dáadáa àfàwọ̀yá aláwọ̀ ọlọ́wọ́ níjọ́ bàjẹ́. àmín. tọ́jú àwọn ẹbí mi dáadáa. àmín. àfàwọ̀ Abdulhafiz. akramakallah. Zahaba Ibrahima ila Maka. bí mo ti fẹ́ sàdúrà mo dé mu. alẹ́ Ibrahima ọlọ́ Maka àfàwọ̀yá aláwọ̀ ọlọ́wọ́ gbà. Liziyarati Ismail. ọfẹ lọ wo anabi Ismaila. Faqala li imurati. bàbá wa látẹ̀lé ọlọ́wọ́ gbàdúrà yìí. ìwọ ń sọ fúyàwó Ismaila báyìí. Aina sahibuki. ìwọ ìyàwó Ismaila ìmọ̀lọ́kọ̀ rẹ lọ. Qalat laysa huna. ìyàwó ní bàbá kò sí àyìn alájà wa muslim láti Abuja alájà wa muslimat láti Abuja àtàlájà wa pikirat ọlọ́wọ́ gbàdúrà yìí o ọlọ́run tó ní ẹsẹ̀ mùkẹ́mùkẹ́ báyìí ọlọ́run ní jẹ́ ọjọ́. àmín. bẹ́ẹ̀ bá ti jò àdéhùn ọdún ọlọ́run ní jẹ́ ọjọ́. àmín. ìyá ìyàwó nìyí ọlọ́run gbàdúrà yìí o. àmín. ẹ̀ ń nàjà dùnú ìgbẹ́ o. àmín. wala Qur'an azim. àmín. tó qalat laysa huna. ìyàwó wa ń sọ fún anabi Ibrahim pé ọkọ mi ò sí nílé. zahaba yatasoidi. ọkọ mi lọ dẹdẹ ọdẹ ní ma ṣe wá lọ dẹdẹ. wa kana Ismail. anabi Ismail àtàwí. yakhruju min al-harami.
òun bá jáde láti inú haram. yatasayidi thumma yariju. bọ́bá jáde kó nu haram yóò lọ ṣọdẹ bọ́bá dẹdẹ tán yóò tún padà. faqala la Ibrahimu. anabi Ibrahim àwọn sọ fún un. hali indaki diafati. ìwọ ìyàwó ìjọ ní nǹkan àlejò ńlé. hali indaki ta'ami. ìwọ ìyàwó ìjọ olóúnjẹ tàbí ìsàlejò ńlé. aw sharabi. bọ̀ọ̀bá ló jẹ́ ìjọ olómi tí mo lè mú. qalat laysa indi shay'un. ìyàwó wa ń dáhùn bàbá ẹ dákun ní nǹkan kan nílé ní nǹkan kan nílé tẹ́ lè jẹ. wa ma indi ahadun. kò sì sẹ́ni kankan tí mo lè rán ní nǹkan kan fún yín. faqala la Ibrahim. àdé Ibrahim àwa sọ fọmọbìnrin ni. idha ja'aka zawjuki. bọ́kọ̀ rẹ̀ bá dé. fa akra'i minni salamu. báńkì dáadáa. quli lahu. wá bá ń wí fún báyìí pé. falyataghayyar atibata babi. ẹ máa wo ọlọ́run o ọ̀dà kóbìnrin ọmọ wọn ara rẹ o ìwọ ìyàwó wa ọmọ wọn ara rẹ ó tiẹ̀ ti dá lónìí pé ọgbọ́dọ̀ bímọ tí ó lálùbáríkà ọ̀nà àwọn àfa wa wọ̀nyí bàbá wa yà náwó ní gbogbo wọn nù bẹ́ẹ̀ ni. àmín. bàbá wa Bùrìyámìn Sùútì ọlọ́run jọ da fún yẹn náà jáde nù pẹ́. àná Ibrahim wa ń sọ fún ìyàwó pé bí ọkọ rẹ bá dé bá ń sọ fún. falyataghayyar atibata babi. olùfẹ́rẹ́mù lẹ́kùn yìí kò dáa kò yọ dànù. fadhahaba Ibrahim. àná Ibrahim bá lọ ń jẹ. wa dakhala Ismail. àná Ibrahim ń lọ dé Ismail adéni. fawajada rihu abi. àná Ismail gbóòórùn bàbá rẹ̀ nulẹ̀ pé bàbá mi wá yìí lónìí. faqala li imrati. ìwà ń sọ fún ìyàwó ẹ̀ báyìí. hal ja'aki ahadun. ìsà ǹjẹ́ nìkan wá nulẹ̀ yìí lónìí. faqalat ja'ani shay'un sifati kadha wa kadha. ó ní bẹ́ẹ̀ ni bàbá àgbàlagbà kan wá nulẹ̀ wá yìí lónìí o kọ́dà wọ́n rí báyìí wọ́n ga níwọ̀n bàtà báyìí wọ́n lómi láàdí ẹ̀ báyìí. kalmustahafatu bishani. sọ̀sọ̀lẹ̀. fama qala laki. ọwọ́ ni bàbá tó lọ wá yìí wọ ìyàwó mi kí ló wí fún ọ. qalat qala akra'i zawjuki salamu. ó ní tí wọ́n ń tẹ́ ọkọ̀ wí ni pé wọ́n ní kí n máa kí ọkọ mi tọkọ mi bá dé dáadáa kí n kí wọn. wa quli lahu falyataghayyar atibata babi. wọ́n sì ní kí n sọ fọ́kọ mi pé ẹnu ọ̀nà fẹ́rẹ́mùlẹ̀kùn wọn yóò da kọ́yọ̀ dànù tó bá dé. fatalaqa. anabi Ismaila ni ìwọ náà bàbá mi lọ́ọ̀ da kí n kọ́ ọ lẹ̀ ó sì kọ́ ọ lẹ̀ lọ́tọ́jú wa rẹ̀ alájà bíbá. wa tazawwaja ukhra. ọba tún fẹ́ lómi. faja Ibrahimu ila babi Ismail. ila babi Ismail. nígbà tí ó tún ṣe anabi Ibrahim tún dé. faqala li imrati. nígbà tó ń sọ fún ìyàwó tó bá nulẹ̀ Ismaila. aina sahibuki. ọkọ rẹ̀ dà. qalat sahaba yatasayidi. àwọn ló ti jáde lọ bí ọdẹ yìí máa dẹdẹ ni. insha Allah yujihul an. ó ní àmọ́ ẹ fìdí léyà yìí kẹ́ sọ̀kalẹ̀ kò ní pẹ́ dé. fanzil yarhamakallahu. ọ̀rẹ́ yìí bàbá ẹ sọ̀kalẹ̀ ẹ dákun ọlọ́wọ́n sànù yọkẹ́ yìí. qala la Ibrahimu. ìwọ ọkọ ìyàwó Abdulhafiz àná Ibrahim wa ń sọ fún ọmọbìnrin ni. hali indaki fatin. ìjọ ní nǹkan àlejò nílé. qalat bala. ó ní rárá. fajati bilabani walahami. àná Ibrahim ni olóúnjẹ àlejò tí mo lè jẹ lé ọkọ rẹ làbá lé yìí oníbẹ̀rẹ̀ ni ẹ wá ní nǹkan àlejò lé oníbẹ̀rẹ̀ ni bàbá ọba wọlé ìwọ ìyàwó gbogbo ẹni tó bá wọ́ láti ilé ọkọ rẹ láyé tó bá bá wọn àlejò owó ọkọ rẹ wá ni pọ́n wọn lé bí ìgbà tó ti pẹ́ tí ń jọ ń gbé tipẹ́ ó rí gbogbo tó bá bí ní alálùbáríkà obìnrin yìí wá wọlé ọwọ́ mú wàrà àtẹran ogun wá fún àná Ibrahim. fada alahum bil baraka. àná Ibrahim wa ni ọmọbìnrin dáadáa yìí alibarika rí ọkọ gbogbo tó bá bí ọmọ lálùbáríkà. thumma qalat lahu. àná Ibrahim wa sọ fún. inzilata gizilu razaka. ọmọbìnrin yìí wá ń sọ fún àná Ibrahim baba ẹ tiẹ̀ sọ̀kalẹ̀ kí n bomi kẹ́ ẹ fọ orí yìí kẹ́ ẹ kú ti kù sí i. falamu yanzil. àná Ibrahim ní ara ọ̀dà báyìí. faja'atu bil maqami. ọwọ́ adé ogbó kìíní kan wá ẹ̀ sì fẹsẹ̀ lélẹ̀ yìí. fawada'tahu inda zikil aymani.
ẹgbà tí ó yí àná Ibrahim wa dagun sẹ́gbẹ̀ẹ́ ẹ̀bẹ̀ yìí pẹ̀lú ọwọ́ afẹsẹ̀ ní. fàwọ́dà kàdàmí àlẹ́. ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó fi lébi tá a gbé. bàbáka fẹ́ra kàdàmí fi. ìgbà náà bí Ibrahim yanjú ogun jọ yanjú tán ẹsẹ̀ rẹ̀ méjèèjì wọn parẹ́ mẹ́. faqala la. ìwọ̀n sọ fún ọmọbìnrin ni. idha jaza ojuki. orí bọ́kun. faqra'i salami. báńkì ní kíkí àlàáfíà púpọ̀. wa quli lahu. wá sọ fún. qad istaqamati atibata babika. ó ní mo ní fẹ́ẹ́mù rẹ̀ tí mo ní ọyọ dànù ní òní yìí tó ti yọ yìí ó ní fẹ́ẹ́mù eléyìí tẹ́ ń gbé sí i ọ̀dà púpọ̀ ọlọ́wọ́n fún àlùbáríkà sí kọ́ máa yọ o. falamma jaa Ismaila. kọ̀pẹ́ kojú náà ọkọ dé. wajadari wabi. àná Ismaila tún wọlé ó gbóòórùn bàbẹ́ gbogbo obìnrin tó fẹ́ jẹun ọmọ ìwà ni kò ní lọ́ọ́ níwà àbíbá gbogbo obìnrin tó fẹ́ ṣèyẹ ọmọ ẹ̀pẹ́ tí ọ̀fẹ́ kẹlẹ́mí ọmọ báwọn tọ́jú ọmọ àwọn ìtẹríba ni kó lọ́ọ́ ní pẹ̀lú ọkọ ẹ̀ bọ́kọ rẹ bá pè ọ́ lẹ́ẹ̀kan ọ̀ya dáhùn lẹ́ẹ̀mejì bọ́kọ rẹ bá ní ọ̀ya ìwọ náà pé mo ti ṣe tán wọ́n máa pè ìyàwó mi ọmọ pé kí ni ẹ pa mi lánàá níjẹta náà yéèsì bọ́kọ bá ní mo ní ọ wọlé wá mo ní mo ti wẹ̀ yìí ṣe nǹkan mo ò lè ṣe kankan lónìí yìí ṣe nǹkan ọkọ gbẹ ẹ gbọ́ tòun ti nǹkan tó ń ṣe náà mo ní ma wọlé bọ̀ èmi ò lè bá fín yìí ṣe nǹkan ọlọ́ni gbogbo ọ̀tọ́kọ̀ rẹ bá ń kí ọ ní ọ dáhùn kọ́lá bóbìnrin bá ń gbàwé arúgbó o ṣeun Abdulhafiz ní kú ó ní kíyàwó wọn mọ́ gbọ́ bóbìnrin bá ń gbàwé arúgbó ọlọ́ni bọ́kọ rẹ̀ bá pèpè ṣèǹdàbù ọlọ́ni kọjá àwẹ̀ náà illa Ramadana Allah Ramadana nìkan ni mo bò yín kẹsẹ bẹ́ẹ̀ tọrọ kọ ń gbà ìyàwó ń gbà ni àwọn ń gbà náà yìí ń gbàwé tata wá ọlọ́ni kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ ọkọ rẹ̀ ní ọwọ́ ní olóòwò ọlọ́ni ọlọ́gbà fún ọdọwọ́ rẹ̀ gbogbo kan ní òfin nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ gbogbo kan ní fún ọwọ́ ọkọ rẹ̀ kí gbogbo bí ọba wà gbogbo ọkọ tí ò ní rálì jẹ́ náà láyé ní máa fún ìyàwó rẹ̀ guideline àbí ẹnu àlánulé ìyá Sáídà sórí láti ààrẹ ẹ̀yàn débì bí tí mo fọwọ́ sí nìyẹn gbogbo bí yìí má wà bí o irú ọkọ bẹ́ẹ̀ ó ṣeé ṣe onímọ̀ ibi tó ń pawó sí Allah ebi ìyàwó rẹ ni nígbà tó o bá ń kúnlẹ̀ fún lóru ẹnìkan mọ̀ ọlọ́run ọmọ yàlẹ̀ káwá ní táwọn ọkùnrin máa ń ṣe lóru kò sí lọ́dọ̀ gbogbo ẹ̀ náà ní fún láàárọ̀ gbogbo ẹ̀ náà ní fún ń kúnlẹ̀ lọ́wọ́ nù ẹjọ́ kúnlẹ̀ tán. ẹ̀yin náà lánàá ńgbà tá a wà nù lélẹ̀ èmi àmùdá mo sọ fún ọ pé ń ṣe bẹ́ẹ̀ obìnrin àgbẹ̀ sọ ó tún dáa obìnrin yóò tún wá ní sùúrù ọba àti bẹ́ẹ̀ tó tún máa kúnlẹ̀ lóru ẹ lọ mú 10,000 wà náà kẹ́ tó ṣe kú tẹ́lọ̀ sí tí ó tún wá dáa lọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kọ́ mọ́ nígbà tó gbó tọkọ rẹ bá fi sí ọ láyé má lọnu yàrá ẹnìkan lọ sọ wọn lé oúnjẹ ẹrù ẹni nígbà tọkọ rẹ bá lọ́mọ́ra yín lọ́wọ́ ọwọ́ adalẹ̀ ẹ̀ka ọdún náà ó ti jẹ́ ọwọ́ ọ̀la à ń fọwọ́ ra ẹni lẹ́kẹ̀ẹ́ ó ti jẹ́ ọwọ́ ọ̀la ọkàn sí ti ọwọ́ ẹni ẹ̀dùn náà ẹsẹ̀ mi ó rí pọkùnrin ọ̀fẹ́ lè kúnlẹ̀ pé ẹ̀hẹ́n kí mo ṣe toro ti tan náà lẹ̀ ń gbà wọn kí n mo ṣe Allahu Akbar àbá Abdulhafiz ni inú mi ti ẹ̀dùn àfa anasfati ni ẹgbẹ́ tó lálùbáríkà láyé ni ó ti ẹ̀dá bẹ́ẹ̀ gbogbo dáhùn yìí àwọn àwùrẹ́ tún ṣe wàhálà kọ̀ yẹ ká tu mọ́ àfa ni. adé Ibrahim wá wò. falamma jaa Ismaila darí dé. wajada rihu abi. ètò wọlé dé ó tún gbóòórùn pé alẹ́ Ismaila ní bàbá mi ti tún wọ̀ yà yín wá. faqala li imraati. ìwà ń sọ fún ìyàwó ẹ̀. hal jaaki ahadun. ìwọ ìyàwó máa pálí ọkọ bọ́ bá ti máa pálí ọkọ ọmọ rẹ̀ ó ní láárí láyé. ìwọ ìyàwó bàṣírí ọkọ bọ́ bá ti bàṣírí ọkọ ọmọ rẹ̀ ó pàṣẹ láyé. ìwọ ìyàwó bàbàrà ọkọ rẹ̀. bàbá fi ẹlẹ́wù rẹ̀ gbé Allah ọba jẹun tán òkè ṣìnkẹ lórí ìjòkó káwọn àlejò máa gbé alájà mi bá lọ́wọ́ jẹ pa wá pé nípa ilé ilẹ̀ bá délẹ̀ ọlọ́mọ tí a fẹ́ràn ọkọ ẹni ni gbogbo obìnrin tí máa ń pọ̀ ọkọ ẹ̀ ní wèrè ẹ máa lọ wo tí ó bí láyé wọn ò ní jẹyàn Allah
ẹlòmíì wọn dọ̀rọ̀ kálukú ń sọ̀rọ̀ ọkọ rẹ̀ ò fún kọ́bọ̀ kò sì gbádùn ọkọ ẹ̀ tòun ti bẹ́ẹ̀ kò sí pèlè ọkọ ẹ̀ ọkọ mi ọlọ́njẹ́ ọdá fún ọkọ tèmi jẹ́ tó máa ń ṣe dáadáa gbáwò lọ́fẹ́ mi bẹ́ẹ̀ ni ọkọ rẹ̀ ò fún kọ́bọ̀ obìnrin míì sì tọrọ ọkọ mọ̀ wọ́n má jẹ́ yàn láyé ńlọ ṣe pé ń ta ni kálukú ń sọ̀rọ̀ ọkọ ó ní ẹ̀ sọkọ tí ń tiẹ̀ wálé eléri ibú tèmi ẹ̀ wálé ọkọ ẹ̀ nígbè eléri ibú ọlọ́ọ̀lẹ́mi náà wà lọ dúró de gbogbo tó bí ìjẹ́ kan yanjú sìgá ńlá wọn mú ẹjẹ́ àjẹrù èmi ọlọ́wọ̀n jẹ́ wọ́n jẹ́jẹ́ àjẹsára ẹjẹ́ àjẹrù ni wọ́n lọ káàlà ẹ̀ yàgbẹ́ ẹlẹ́mi ọwọ́ alóòsó kàbá ẹsẹ̀ bí yàgbẹ́ ni tí èèmù pásù méjì kò ní dé mẹ́wọ̀n ẹsẹ̀ bí yàgbẹ́ ni ọlọ́ọ̀ni irú ọmọ bẹ́ẹ̀ mọ wá bù wọn nígbà tí wọ́n bá òfò kọ wọn alájà bíbá bàbàrà ọkọ rẹ gbogbo tọkọ rẹ bá sí ọkọ rẹ ní ọsọ fún mọ́sọ̀fẹ́ nìkan ayé tá a wà ń bẹ̀ yìí obìnrin ọwọ́ alólé kẹjọ yọ máa lọ wo fíìmù yọ máa rú sọ mọ́yà lásán ilé kẹjọ lóhùn wọn wá ń pè ìyá ìwòláwà ni wọn bọ̀ wá mọ́mí lọ́dọ̀ bàbá mọ́ọ̀sì mo ti lọ́ wo ọ̀run mọ́ọ̀rù pati tírì ọlọ́run ló sì mọ́ọ̀rù náà ni ọ̀run yóò mọ́ọ̀rù náà ni Allah ana Ibrahim kini wa. alija aki ahadun. Ismaila wa ń bi ìyàwó ẹ̀ pé ìwọ ìyàwó mi anabi Ismaila wa ń bi ǹjẹ́ nìkan wálé. qalati bala. ìyàwó rẹ̀ ní bẹ́ẹ̀ ni. ja'ani shaykhun. àgbàlagbà kan wá. ahsana an-nas wajhan. wọ́n máa da léèyàn ojú wọ́n máa tutù wọ́n máa rẹwà wò. wa atibahu riha. kódà òórùn tí ń gbọ́ lára bàbá náà òórùn tó lálàáfíà ni. faqala li kaza wa kaza. nígbà wọn dé wọn wá wí báyìí wọn wí báyìí wọn ní wí báyìí fún yín. wa gazalitu lahu razahu. mo rí pé ni wọ́n mú kú ẹ̀ wò yẹ̀wò dáadáa kọ̀mọ̀ pé bàbá ọkọ òun ni àní Ibrahim dé ọba wa rí pé irun eré àní Ibrahim kú kọ́ wá ní bàbá ẹ jẹ́ n fọ orí yín ó nígbà tí wọ́n dé mo bomi sí orí wọn nù. wa hadha mawdi'u qudami ala al-maqami. ìyàwó tí ń fọṣọ bàbá ọkọ rẹ̀ àlùbáríkà ní wa ló máa sọ fẹ́ bí láyé ìyàwó tí ń gbanu ilé bàbá ọkọ ẹ̀ tó tún bẹ̀ ṣe tó ṣe gbogbo ẹ̀ tó ń tọ́jú bàbá ẹ̀ bígbà tó ń tọ́jú bàbá tiẹ̀ gan ọmọ rẹ̀ ní àlùbáríkà fún àwọn ni wọ́n bí àwọn àfa àwọn èèyàn yéèyàn láyé irú àwọn ìyàwó bẹ́ẹ̀ ni ìyàwó mi ká sọjáde yìí ń fọ ọ̀rọ̀ rẹ̀ wá ń sin gọ́ọ̀mù ní ọba bẹ́ẹ̀ èyí ṣe wọ́n ló ń ṣe ó ní nfọṣọ ni asọ́ta ni aṣọ ìyá kọ mi. ó tiẹ̀ wá dragina ló tiẹ̀ wá ṣe ń yà yín ọlọ́ni kó o gbé bẹ́ẹ̀ ni dragina ló wá ṣe kó o fẹ́ kọjú ọlọ́mọ tiẹ̀ ó dáa ọ̀dọ́wọ́ rẹ tọ́jú àwọn ẹbí ọkọ rẹ. naam. wa gazalitu lahu rasahu. ọgbà ó ní mo wá sí bàbá náà lé. wa hadha mawdi'u qudami ala al-maqami. ó ní kọ́dà nígbà tí ń sìn wọ́n lérí níbi wọ́n dúró sí ọjà ẹsẹ̀ wọn méjèèjì náà ní hàn lẹ́lẹ̀. Allah. jama ẹ wo nǹkan ìyàwó kìíní àní Ibrahim ní ọ̀dà ìyàwó kejì àní Ibrahim ní ọ̀dà ẹlẹ́kẹta lọ́wọ́ àjọmọ gidi àbíbá lọ́jọ́mọ gidi mọ̀jẹ̀ wọn máa búlé tó ti jáde mọ̀jẹ̀ wọn bú àwọn ẹbí rẹ pé ọmọ lásán lélẹ́yìí ìtàlá bí àwọn wọ̀nyí ìyàwó mi lọ tọrọ bẹ́ẹ̀ ni wọ́n fi ń bá àwọn ẹbí ẹ̀ ìrìnrere ọ̀rọ̀ rẹ ìwà rẹ ọ̀rọ̀ rẹ ni wọ́n máa sọ nílé ọkọ rẹ bọ́ọ̀ bá rí nǹkan tá a fi bínú dákúgbò bínú mi dákẹ́ torí ọmọ tó fẹ́ bí. kùsílẹ̀ fún wa mi ní. ìwọ ìyàwó mi máa mójú kúrò fún mi. pàṣẹdì mi máa wá dẹ́tì. ìdágúrẹ́ kùsílẹ̀ fún wa mi ní. pàṣẹdì mi máa wá dẹ́tì. kùsílẹ̀ fún wa mi ní. ìbáṣe jẹ́ wọ́ àbíbá yà mójú kúrò. kùsílẹ̀ fún wa mi ní. ìbá sọ̀rọ̀ tí ó ṣe àbíbá ìyàwó mi yà gbọ́n ti kú. kùsílẹ̀ fún wa mi ní. ìbá pẹ́ kí n tó wọlé ọmọ pé èmi ni èsè bẹ́ẹ̀ ìjọ ọlọ́run bá wa mú wa àbíbá ò gbọ́dọ̀ bínú rárá. kùsílẹ̀ fún wa mi ní. bí n bá ké mọ́ ìyàwó mi gbà pé bínú lọ́jẹ̀ ń ké ò gbọ́dọ̀ bínú rárá. kùsílẹ̀ fún wa mi ní. bọ́ bá ṣe bẹ̀ bọ́ bá gbé ọtọ́ bá láta tí n bá wá ṣe sùn tí mo nílò àtàwọ̀ lélẹ́yìn àbíbá ò gbọ́dọ̀ bínú rárá. kùsílẹ̀ fún wa mi ní. bí n bá rọmọ ọlọ́gẹ̀dẹ̀ n ò ṣerú ẹ̀ rí mọ̀fọwọ́ gba lẹ́kẹ̀ẹ́ àbíbá ò gbọ́dọ̀ bínú rárá. kùsílẹ̀ fún wa mi ní. ọmọ oníbẹ̀pẹ̀rẹ̀ mọ̀fọwọ́ kan wẹ̀rí ẹ̀ àbíbá ò gbọ́dọ̀ mọ́jú rárá. kùsílẹ̀ fún wa mi ní. máa mójú kó fún mi wọ ìyàwó mi. pàṣẹdì mi máa wá
mawaddati. àbọ̀ bá ti mójú kó tẹ́sítàdì mi mawaddati ìfẹ́ rẹ̀ ó sì máa lékún lọ́kàn mi ní máa rántí rẹ̀ gbogbo ìgbà má jẹni tọkọ rẹ̀ ó máa rántí ilé tí ó máa ṣe pé ó ọmọ ẹlẹ́rìí ibú yìí tún bẹ́ẹ̀ nínú ilé wàláyé ẹ̀rọ mi bẹ́ẹ̀ nínú wa bá jókòó yà nínú àwọn ọkùnrin kọ̀ gbádùn ìyàwó ilé ẹ̀ bí ti ń sọ̀rọ̀ yín rókì láró ń tọ̀ òun ní pé ìyá akẹ́rẹ́ tó ń bẹ nílé òun náà ti rí òde bá ti wọlé wọ̀gbẹ́ kú lé wa ẹlẹ́rìí ibú ọtún dé wọ́n ti wí bẹ́ẹ̀ wọ́n lóde ní ìsìn bá bá dáná tán náà lóde wèrè òun ò tún wá ní mọ̀ wọn rẹ̀ kó ṣe jẹ́jẹ́ ìwọ́n tó fi kọ́ bọ̀ ọ́lẹ̀ tọ́lọ́run sì bọ̀ ọ́ láti rí pẹ̀lú ìyàwó dáadáa tó tún lọ ọlọ ọjà ọlọ gbogbo ẹ̀ ọ̀rà gàárì ọ̀rà ẹ̀hà wálé àwọn ẹja tí wọ́n ní ọ̀dà mọ́ òun ọ̀rà ó dín ó tún wá sè ó tún wá fẹ́ bà kàn ráì ó fi kọ́ bọ̀ ọ́lẹ̀ yàtàyà ẹ̀ fi yọ̀ sí ni ọlọ́run lẹ́nu rẹ̀ ọ̀tẹ̀ ń gbálẹ̀ kì á mọ̀ bẹ̀rẹ̀. kùsùyà fún mi ní. lọ máa mójú kúrò ni o. tastadimi mawaddati. bọ́ọ̀ bá ti ń mójú kúrò abrahamis bíyàwó mi bá ti ń mójú kúrò tastadimi mawaddati ẹ̀yin wo àfààní ẹ̀yin wo ẹni náà ìwọ ìyàwó mi bí n bá ti ń ṣe ọ̀tọ̀ bá ti ń mójú kúrò tastadimi mawaddati ìfẹ́ mi ó sì máa lékún lọ́kàn rẹ̀. wala tantiki fi sawhati hina awadabu. abrahamis abáwa ni wàlá tantiki alájà àbíbá ó dàn pé ìwé lèmi náà wà nísìnyí àwa àwo ó yẹ kí n máa pé àwa àwo torí ìwé lèmi náà wà báyìí. bẹ́ẹ̀ni. inú àkọ́kọ́ ọmọ olùkọ́ àgbà ọmọ kéwọn wọn èmi náà sì jẹ́ kan bẹ́ẹ̀. Allah. mo ti mọ olùkọ́ àgbà nísìnyí látìgbà tí bàbá wa olùkọ́ àgbà ti máa wálé bàbá wa Akẹ́yẹdé náà máa wá ṣe wá sí àfáà mi ó ṣe àwọn náà ó ṣe. Hafizahullah. láti bí mo ti mọ bàbá dùn nínú ni. Hafizahullah. èyí sì ní gbàgbé wọn dùn ní. Insha Allah. torí náà àbíbá kò sí náà fún àmì àmójúkú. kùsùyà fún mi ní. Abdulgani níbi abáde yìí wọ́n yẹ káwọn èèyàn ó bú wa bẹ́ẹ̀ yàn bá bú wa kódà èèyàn gbọ́dọ̀ bú wa. bàbá wa yà láwù níbi àlòdè yìí Ìlọrin là ń gbé àá sì ń lọ káwọn mẹ́kọ̀ọ́ àá sì ń nà wọ́n pamọ́ bẹ́ẹ̀. dandan ní bàbá rẹ ni ó bú wa láti bẹ̀rẹ̀ ká máa ṣàdúrà fún ọgbọ́dọ̀ jẹ́ wọ́n máa bú wa báwa bá ń bú wa káwọn máa rówó wọ́n kọ́ wọ́n máa bú wa káwọn sá máa rí ṣe èmi ti á wò pé gbogbo àwọn tí ń rí ikú yìí wọn lẹ́nu ń bẹ̀ rárá àmọ́ wa bẹ́ẹ̀ ti rí àwa bẹ́ẹ̀ ti ń gbọ́ òun làwa náà ń gbọ́ ntí ọ̀wá jẹ́ àdáhùn wàlẹ̀káfù anṣẹ́tìmìláhìmì takarruma. wàlẹ̀káfù anṣẹ́tìmìláhìmì takarruma. kí ló fẹ́ dáwọ́ lọ́wọ́ sí ọmọ Musa ó ti wáyé ó ti ráyé wa ọ̀rọ̀ oríkéwu ké oríkéwu lò oríkéwu ṣe ayé mọ̀ ọ́ látara kéwu èwe mọ̀ ọ́ látara kéwu olúwulú ọmọ ẹni wọ́n ń pè lọ́mọ Musa látara kéwu bọ́ọ̀ bá tiẹ̀ wá mọ gbogbo ẹ̀ ajígòbí wà kò kẹ́ méjì láyé ní. wàlkáfù ìdákẹ́ tí mo wá dákẹ́. anṣẹ́tìmìláhìmì takarruma. adarula min ṣàtìmí hina yushamu. wàmá shay'un ahabbu ila safi'. إلى السفيه إذا صب الكريم من الجواب. إذا صب الكريم من الجواب. Bàbá ya Allah gbogbo àfa àti máa ń bú láyé kọ́mọ fèsì orin yìí ni kọ́ máa kọ́. musharakatu safi'i bila jawabi. musharakatu safi'i bila jawabi. ashaddu ala safi'i mina sibabi. ọ̀tún Allah.